Yes, kí ló fẹ́? What do you want? I'm sorry. Okay, fine. Thank God. She says she's sorry. Hello. Leave. Leave. Get out! Get out! ẹ má sọ anything gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ni mo ti rí. nígbà tí ọmọ pé àìtó oògùn là ń sóńde mọ̀ọ́rùn kí tinú ó gbénú kí tọ́ ọmọ gbé ta ni kí ló rí lọ́wọ́ ẹ̀. dúnà ebi tó ní báde lẹ́sẹ̀ ni àbí pàtí lẹ́sẹ̀ tẹ gbogbo yín kó nù lé tẹ ń pariwo tẹ mú tí oríṣiríṣi irú owó òun ṣe wá fi sanwó lẹ́ngbà náà. ọkàn mi kò sí ní tó burú nù kó mọ̀ ṣe yahoo nǹkan tó kàn le jù mẹ́ ní pé àwọn ọmọ tó wà ń ta sí tán bá ti rówó tán wọn ní kọ́rọ̀ sóbì lẹ́nu irun orí wọn á bẹ̀rẹ̀ sí ni máa dín kàrà ṣòkòtò oníṣe déédéé di wọn àwọn míì àti ẹ̀tún wá lọ fowó gba òtẹ́ wọn ní dúró nílé mọ́. ṣẹ́rí kásikẹ́ẹ̀tì tí yín báyìí wọ́n máa dá gbé fún yín. wọ́n gbé kásikẹ́ẹ̀tì fún ọ. ẹ jẹ́ kí a gbàdúrà. ní orúkọ Jésù. ọ̀nà ẹ̀bùrú tó ń gbà yìí kò bá mú o. tó túmọ̀ sí pé broda Súnkànmí ò tó fẹ́ san lórí mi. gbangba rẹ̀ ẹkún àtòfò ní ọjà sí o. ọlọ́pàá èwo tèpè amúnijá amúni. tí mo bá get it right ṣé nǹkan tó ń ṣọ́ láti sọ fún mi sí ni wípé bó ṣe jókòó síwájú mi tí ń bá mi sọ̀rọ̀ yẹn ń tàn mí. ẹ yọ ọ lẹ fún yín gbà tí ó yọ ọ lẹ la ò mọ̀. orí ẹlẹ́mọ̀ṣọ́ o. Ẹ dúró síbi tẹ́ dúró dé. Are you through with that? Gentlemen, arrest them.